lọ ṣe kó o lè bá ní oyún ní ojú ẹsẹ̀. Fún gbogbo àwọn ìyá wa tí wọ́n ń wojú Ọlọ́run ìlékè ọlá fún ọmọ ṣùgbọ́n wọn ò rí nǹkan oṣù wọn mọ́, oògùn yìí ni kó o lọ ṣe. bẹ́ẹ̀ ni nǹkan oṣù tó ti pẹ́ tẹ̀ rí mọ́ tó rí nǹkan oṣù ẹ mọ́ tó ti pẹ́, bá mi gẹ́ẹ̀tì garlic, bá mi gẹ́ẹ̀tì ginger, bá mi gẹ́ẹ̀tì cinnamon, bá mi gẹ́ẹ̀tì kànáfùrù clove, bá mi gẹ́ẹ̀tì corn potash. Lọ gbogbo nǹkan wọ̀nyí sọ di powder, sako gbẹ kó sọ di powder, red made ẹ̀ lélẹ́yìí tested and confirmed. Ó ń ṣe o fẹ́ lọ lóyún ni bísíní láì tààlà pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Wá sako gbẹ tó bá ti gbẹ tún wá tún jọ kó tún gún kó sọ di powder. Ṣíbí kan láàárọ̀, ṣíbí kan lálẹ́. Nǹkan oṣù kò bá ti tó 20 years tó ti rí lọ ṣe farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ pè wá fẹ́ ike ìpèníjà lórí +234 810 913 1425. A wà ní Lekki Peninsula, Ajah, Lagos. Bísí láìta aláfọ ike nínú ìpèníjà. Ẹ WhatsApp wa obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọmọ, ẹni tí ò rí píríọ̀dù ẹ̀ mọ́, ẹni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́, stroke ní cancer ní diabetes ní asthma, ẹni tó lálàkàlà tó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, oríṣiríṣi nǹkan tó bá òkò dojú kẹ̀dá. Àwọn product wà ní lóríṣiríṣi, made in India, packed in South Africa. Ó lágbára púpọ̀ jù. Àwa la ṣe àbáyàn polówó ẹ o, all in one, bulldozer, caterpillar, memory booster, transformer, miracle leaf. A dẹ̀ tún ta virgin olive oil àti black seed oil, a tún ta virgin olive oil àti black seed oil àti black seed powder àtàwọn special package lóríṣiríṣi. Ẹ ra àwọn special package wa bísíní láì tààlà tọrọ bá gbẹnu tán àwa máa jáde tán sí kéèsì ẹni bísíní láì tààlà wà á dẹ̀ dúpẹ́ àwọn òun fìtọ̀ fọ̀gbẹ́. Èyíkéyìí nínú ìpèníjà ẹ WhatsApp wa. Ètò àwẹ̀ wà tá a fi yanjú pírọ́blẹ̀mù yín fún yín, ètò àdúrà wà tá a fi yanjú pírọ́blẹ̀mù yín fún yín, ètò sàárà wà tá a fi yanjú pírọ́blẹ̀mù yín fún yín. Àwọn halal powder wà lóríṣiríṣi tó jẹ́ special tá a máa wọnú láàbù pàfọ́ọ̀mù fún yín àtàwọn product lóríṣiríṣi. Tọ́rọ̀ ẹ bá gba odidi Al-Qur'ani káhàn fún ẹ, ó gba wákíà, ó gba yàásí, ó gba múlíkù, ó gba tọ́a, ó gba káfí, ó gba bákọ́rà, ó gba orúkọ Ọlọ́run Latifu ni wàhábù ni fatahu ni sataru ni. A máa hàn fún ẹ bísíní láì tààlà tó rẹ̀ pé wàá dúpẹ́ fọlọ́run. Àwọn onífìtọ̀fọ̀gbẹ́ ní sick refuge fún yín láti evil world. Bẹ́ẹ̀ ni omi tó lọ́wọ́rọ́wọ́ mu ọta àbógí ẹ̀kọ́ ló máa fi lo powder takọ èyí. Obìnrin tí ò rí píríọ̀dù ẹ̀ mọ́ lọ́jọ́ tó ti pẹ́ tó bá ti lò tó rí píríọ̀dù ẹ̀ báyìí pa ò ní lò mọ́ gbogbo wa tó ń ṣe píríọ̀dù yẹn o máa lò tó bá ti parí píríọ̀dù yẹn ò ní lò mọ́ o fẹ́ lóyún straight ni a ti correct a lot of things Bismillahi ta'ala. Bẹ́ẹ̀ ni ìwọ tó dẹ̀ ń rí píríọ̀dù ẹ̀ náà tó bá ń ṣe píríọ̀dù lọ́wọ́ máa lo egbòogi yìí tó bá ti parí píríọ̀dù má lò ó mọ́ o ṣùgbọ́n wàá finú ṣoyún wàá fẹ́yìn gbọmọkàn tó rọ́ máa ń prepare womb ni a clear everything ó wà effective. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 kò wá síbi tẹ́ wà tí àti lè send nǹkan sí yín. DHL là ń lò within Nigeria àti home and abroad láti máa ń send gbogbo nǹkan wa. DHL the best logistic in the whole world. Adẹ̀ tún máa ń lo GIG logistic náà. Ẹ wo page wa ẹ̀yin lẹ́ máa sanwó delivery o ṣùgbọ́n iṣẹ́ wa tested and confirmed ni torí pé látàkùlù amwalakum bainakum bil batil. Ọlọ́run ni ẹ má fi ọgbọ́n ète ẹ má fi gbà nǹkan ọ̀rọ̀ ara yín lọ́wọ́ ara yín. Tó o bá ta nǹkan fún yàn ẹni tó ta nǹkan fún kínú ẹ dùn, ìwọ tó ta nǹkan fún yàn náà kínú ìwọ náà dùn, kínú ẹ̀yin méjèèjì gẹ́gẹ́ dùn papọ̀. Bismillahi ta'ala àdúrà yín àgbà ẹ rí bá ti ṣe ẹ rọ́nà gbégbà ẹ ní rí ìjákulẹ̀. Fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ má dọwọ́ bò ó kí ìwọ náà lè gbà láàdá. Innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Má sálámù wa ilal liqa'i.